Africa Content TV. Ìbàdàn ọmọ jẹ̀gbíjẹ̀ karahun ọmọ àfi karahun fárin mú Ìbàdàn mọ́jàmọ́jà tẹ karahun wájú lẹ́rú ọmọ akọ́ṣáṣá tí ó ní sọ ọmọ àgbọ́yàyà mọ̀mọ́yà Ìbàdàn ìlú òjò olúkúlóye òjò sílẹ̀ ọmọ adìẹ dàgbà mo ní bójó bá dé kó wá pàyàdì iye tọmọtọmọ ní Ìbàdàn ìlú Àjàyí ògidì olú oníkànga jípọn ògbómi òṣùrù wẹ́dà ẹni Àjàyí gbà tí ó lè gbà tán ìgúnnugún ní gbolúwa ẹ Ìbàdàn ìlú Ìbíkúnlé o Ìbíkúnlé ọmọdé pápárọ̀ ojú ogun Ìbàdàn ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin òbọ̀kẹ̀mbẹ̀rẹ̀ bíjà àgbàlá Ògúnmọ́lá jókòó bẹ́ẹ̀ lómi ń lọ àgbàlá Ògúnmọ́lá tótó kòkó ó sáré òkè gúlútú igbó àsàbàrí igbó sùúrù tí bàbá yín fi bológun ọlọ́lọ́gbò rẹ̀ ní ẹ̀yà àsàbàrí ò pọ̀jà gbogbo. Bàbá mo rọwọ́ rẹ nínú ayé ayé mi dára. Olóyè alákẹ́